jálàbí méjì ló pín sí lásìkò yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹyọ kan ni jálàbí ṣé ń gbọ́ mi ẹyọ kan súnà lòun bó wọ́n ṣe òun ni pé kẹ́nìkan sunkún wá kó o sì fọlọ́run dára fún òní sáwó fún òní jóṣẹ́ fún òní lọ́n kankan máa lọ́rùn ju ọlọ́run lọ bí àwọn sàhábà ti ṣe nígbà tí ejò sànyàn bá kékeré lọ ta ni tí wọ́n sì ṣe fatiha sí tó ró ejò ó sì lọ tí wọ́n délé tí wọ́n lọ bá nabi Muhammad pé ẹran táwọn gbáre òǹbólẹ́ ti rẹ́ran ejò sẹ́nìkan àwọn wá ṣe fatiha sí fatiha ló lẹ́ ṣe sí bọ́ọ̀ ló ṣe mọ̀ wípé àpòrò ní fatiha olóhùn kan sí ìrìn àrẹ́bìtọ̀ àpòrò ní fatiha rúkìá ní fatiha ohun tó jẹ́ ju gbogbo ohun lọ ní fatiha tẹ̀rán tí wá jẹ́ wọn láwọn gbà ní wọ́n sì béèrè ní pé bí n bá yín ké àgbẹ̀rán o wọ́n sì gbẹ̀rán àrẹ́bì ní tèmi náà dà wọ́n sì fún un ṣé gbogbo àjọ kan ní àmọ́ àbọ̀ ọbẹ̀ lọ́hùn ní túmọ̀ eléyìí o tá a bá bọ̀ ọbẹ̀ tán nígbà nǹkan báyìí o kìí ṣe pé èyí sóògùn fún ọ ṣe mọ̀ pé ìpìlẹ̀ nìyẹn ṣùgbọ́n tẹ́ ẹ bá lọ wo eléyìí náà ṣe mọ̀ pé wọ́n mú un ṣẹ́ wọn ò dòkó bá wọn oníjàlábí rè ọwọ́ coincidentally wọ́n sì fọlọ́hún dára ló fi jẹ́ sí pé gbogbo àwọn àfọ́ àwọn àná tí wọ́n tò síbi irú jàlábí tẹ̀yìn ń wí òun kí wọ́n fi ń ṣiṣẹ́ àwọn ń kọ́ ọmọ ń kéwù àwọn èèyàn wá rí i pé àwọn ẹni ọlọ́run rèé tí Kùránì ti dán lẹ́nu wọn tó ti dùn náà wá sunkún lọ gbogbo orú eléyìí ẹni tó bá wà bẹ́ẹ̀ ojókòó rẹ̀ ọ̀nkọ́ ọmọ ń kéwù ojókòó rẹ̀ ọ̀nkọ́ tíra ojókòó rẹ̀ ọ̀n ṣàgbẹ̀ ohun sọ kún ìmọ̀ tún eré ayé àwọn ọmọ ṣe báwọn èèyàn bá wá bá ọ tí wọ́n sunkún wá ṣerú jàlábí bẹ́ẹ̀ ṣerú jàlábí bẹ́ẹ̀ àmọ́ kò tó jẹ làwọn bàbá wa fi mójútó sẹ́mi tí wọ́n ṣe kí ni tí wọ́n ń ṣe bọ́ bá wù kọ́ wa tọ́ bá wù kọ́ mọ́ wa kò tó jẹ o ni wọ́n fi ń sọ́njọ́ náà ni wọ́n fi ń ṣàgbẹ̀ ni wọ́n fi ń ṣòwò ìpìlẹ̀ nìyẹn tọ́jẹ́ pé títí dìsìn kò sálùsúnà tí èsè títí dìsìn kò sí sàlàfíà tí èsè títí dìsìn kò gbọ́dọ̀ kó àfáàrè kan nínú mùsùlùmí tí ò gbọ́dọ̀ mọ̀ sí àwọn ọ̀rọ̀ àfáàrè kan tọ́ọ̀ ní máa fi ayé ọlọ́run dára fáwọn tó tẹ̀lé sótìyé jálàbí nọ́mbà 1 ọ̀dà gan ṣùgbọ́n ìyẹn ni àwọn àfáà wa dìde nísìnyí wọ́n ń pè ní rúkìá nìyí o bíi ká gbọ́wọ́ léèyàn lérí ká kéèsì yàn létí ayé ọlọ́run lẹ́ fi ń dára tí gbogbo àyíjọ́ ń ṣe bíi kọ́ kéèsó mi ayé ọlọ́run lẹ́ fi ń dára gbogbo wọn tó báyìí pé òun lẹ́ ń pè ń jálàbí pé àwọn àfáà rí bíi tí ń ṣe rúkìá jálàbí náà ní irú rẹ̀ dáa tó báyìí pé irú rẹ̀ ní gbogbo wa ń ṣe ni kò ní sẹ́nìkan tí wọ́n mọ àfáà kan lọ gba 500,000 kan lọ́wọ́ ẹnìkan ní lọ ọ̀sọ̀ọ̀sẹ̀ fún wọn wá gbà mú àwọn bọ́ìsì wọn wá ní kọ́ máa jẹ ọṣẹ wọn lọ sí òṣìṣẹ́ ọṣẹ wa wà nùgbà so kó má dàrú so ìkànnì yẹn gbogbo èyí tá a wí ni àwa mọ̀ sí rúkìá ṣùgbọ́n báwọn bàbá ọba mọ tí wọ́n pè tó ẹ pé òun náà ń pè ní jálàbí fábí wà ní mọ̀ kò sí sẹ́fẹ́ ló ń bí ọkọ̀ ẹlẹ́ẹ̀kejì òun ni kọ́ wọ́n lọ dúró síbi kan kó ní ọ̀pọ̀lọpọ̀ kòkò àwa rí i pé tó ń jó yìí kìí ṣe oògùn àìsàn wípé àwọn alágbò ń bẹ kánrin nínú àwọn àfáwọn mewé àtegbò ẹ máa ṣe irú jálàbí yìí náà tẹ́pẹ́ tí ń jẹ́ jálàbí nù eléyìí ń wọ́ ọmọ ni nǹkan kan ní ṣe nínú ẹ̀ ọwọ́ àmàgbò rẹ̀ máa ṣe fún un kò dí kéwú tó ń kọ́ ọmọ lọ́wọ́ àti sàáfà rẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ pé ìhun náà ní jálàbí ọ̀dà bẹ́ẹ̀ agúnmùrè gbátẹ̀ẹ̀tẹ̀ eléyìí ó ṣe ìyàwó tán kò lè ṣe ọwọ́ amegbo ìkíní kan egbò kíní kan ó sì ń jẹ́ àfa tó ẹ pé eléyìí ò ní jálàbí má ṣe eléyìí ti yá wèrè òun ni wọ́n fọkùn dìbọn wáyìí irú eléyìí ti máa pé kí Ibrahima fún wọn ọyá fún un ní arúgbáwá ìṣúrù product kan níjẹ́ bẹ́ẹ̀ ọba ti sùn lọ sùn bí ìjọ kẹta tó ọba ti jí ọmọ béèrè pé ta ló gbé ọdẹ yìí tó bẹ́ẹ̀ pẹ́rú ẹ̀ ni má ṣe ìsìlámù nídìí ẹ̀ gbogbo àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú àìsàn báwọn látòkè délẹ̀ kánsà ni àgbo tán máa ṣe tán máa fi fọ ọyàn kí kánsà ó lè lọ
ti inú ẹ̀jẹ̀ ni, ti HIV ni, ti liver problem ni, ti kidney issue ni, gbogbo ń tó bá ní òun ṣe pẹ̀lú àìsàn bẹ́ẹ̀ gbogbo ẹni Ọlọ́run bá lọ mọ̀ nínú àfa ẹ máa ṣe ó yẹ pé òun ní Jalabi bá láìfi mẹ́ á tó gbogbo ẹ̀ papọ̀ mọ́ sí tàkọ́kọ́ òun ni ọtí di doctor nù physical doctor nù ọ̀nù tàkọ́kọ́ òun ni spiritual doctor tí Islam ọ̀tako ìyẹn là ń pè ní al-mu'alijuna shar'iyyun àwọn al-atiba'ul muslimin al-atiba'ul muslimun àwọn dókítà tó jẹ́ ti mùsùlùmí dandan kọ́ ni kò ṣẹ̀ṣẹ̀ dé láàbù kó tó rí ewé tó ń lò wọ́n lọ ewé kan tán ní láàbù àwọn mọ̀mẹ́dì yìí wọ́n wá sọ ọ́ di kiri kan tí wọ́n gbé mi wọ́n lè gbó nílẹ̀ yìí tí ó sì di nǹkan tó gbé mu tí ó sì ṣiṣẹ́ jù yìí tí wọ́n ń gbé mi lọ. Islam ọ̀tako nítorí wá fún wa nípìnlẹ̀ bẹ́ẹ̀ Ànábì wa Muhammad òun ló júwe black seed fún wa kò tẹ̀ ní ọ́ìlì ó ní ìwòsàn ni o fún gbogbo àìsàn àyàfi ikú àti ogbó ní kò ràn ṣebéwé àtẹgbò ni à ń pè kíní kan ní sanamaki Ànábì sọ̀rọ̀ ń pa ẹ̀ à ń pè kan ní zaitun Ànábì sọ̀rọ̀ ń pa rẹ̀ ṣebéwé àtẹgbò ni wọ́n yẹn so gbogbo mùsùlùmí tó bá máa gbá kó yálà ya àgbo tá a wá dé àgbà ẹ̀ tó wá rí kòkò tí ẹ fi ń ṣe láàyè àwọn ní kí ló dé wá ní àgbo eléyìn àgbo gidi nu tìdákọ́lẹ́nu àwọn tó bá lóyún jù ní àgúnmu ní fẹ́ni tí ò lè ṣe dáadáa èyí tí ọ̀rọ̀ mọ bí eléyìí ni wọ́n máa gbé mu wọ́n tún fi eléyìí wọ́n bá bù sí ẹran wọ́n fi ṣe wọ́n jẹ́ àṣejẹ́ lòun gbogbo ohun tí wọ́n bá ní òun ṣe pẹ̀lú nǹkan inú tí òjò bímọ yọ lọ ẹ máa ṣe rú ẹ̀ ọ̀sẹ́ni tó bọ̀ ọ̀tako àbẹ̀ntí ọba mọ̀pìlẹ̀ sìn ẹ̀ẹ́dìgbò di méjì ẹlẹ́kẹta tá à ń takò gangan tẹ́ ń pè ní Jalabi ni pé kẹ́ ẹ máa wá lọ sérí Facebook àbójú ayé báyìí náà kẹ́ ẹ máa wá gbé mùsù sínú kòkò kẹ́ ẹ máa jó kẹ́ ẹ lẹ́ ń wá ẹ̀yọ́nú ayé kẹ́ ẹ lẹ́ ń wá ìtajà kẹ́ ẹ lẹ́ ń wá ìsọ́rí oògùn abẹ́nú gọ̀ǹgọ̀ nìyẹn ìyẹn ti wọ́ndà àṣehèrò ó ti wọ ìdánù wọ́n wá sọ ládàá báyìí kọ̀ wá ràn bẹ́ẹ̀ sì ni tá a mọ̀ nínú ìpìlẹ̀ náà ni wípé kí wọ́n ṣàyàn ládàá kó ṣe kí ni kọ́ọ́rọ́ yàn ọmọ yìí pé àlìjẹ̀nú kan ti ń bẹ tí ń gbé irin síbi àdánù pé ọ̀yà bàtìsà ẹ máa gbé irin sí i ọ̀dà ọwọ́ àmọ́ wípé má dira ikú pa ẹ́ síbẹ̀ ni èyí tí Islam ti wá gbé kalẹ̀ pé Allahumma fasini min bayni yadayya wa min khalifi wa an yamini wa an shimali wa a'udhu bika an ugtala min tahti àdúrà tọ́kọ́ wa pé Ọlọ́run fi sọ́sọ́ mi níwájú bá burú bá ń lọ mọ́jẹ̀ ń bá wa min khalifi èyí tí ń bọ̀ lẹ́yìn mọ́jọ bá mi wa an yamini wa an shimali tọ̀ tó tòṣì mọ́jẹ̀ ká burú ti bẹ̀ wá bá mi wa an ugtala min tahti Ọlọ́run mọ́jẹ̀ ṣègbé láti sàlẹ̀ inú eléyìí tí ò níjọ pàdé mùsíbà àtẹ̀yí tó pàdé wọn tí wọ́n sa ọ tí ò ní ràn tí wọ́n yin Ọlọ́run èwo ló jẹ́ ashhadu an la ilaha illallah ní tú lọ́wọ́ ọwọ́ ní ọ̀sẹ̀ kan ní ọ̀sẹ̀ ìtajà ìwọ́n máa tàgbẹ́wò kọ́ ọmọ ẹwọ́ ọ̀sẹ̀ ìtajà ọmọ yìí pé kọ̀ jẹ́ tọ́ba ti di lọ́la ṣé bọ́ ọ̀sẹ̀ ìtajà ní àbí gbé ìgbẹ́kalẹ̀ lọ́jà kó o bùtọ̀ tí kọ́ ọmọ ta ọmọ yìí pé ẹ̀ ń disturb ara yín ni ọ̀ya ọ̀ya náà lọ́wọ́ ẹsẹ̀ ìtajà kó o kéèkì ìsàjọ kọ́ mẹ́ta àti pépà bí ọ̀tà tí wọ́n ti mú tí wọ́n sọnù bó ti wúlò tó táwọn èèyàn ń ta òun lọ́pàlà síbẹ̀ kọ́ mẹ́ta máa tàgbé ẹran tí wọ́n bá jẹ egun tán nílé olókù nílé ọlọ́mọ kó o jọ kó sápẹ̀rẹ̀ mẹ́ta mọ̀wẹ́ tajà ẹ̀ gbádùn ẹni tí ń ta góòlù tọrọ lè sí ṣọ́ọ̀bù síbi tó dáa tóun ò lò tajà àti wọ ọmọ pé wọn lè lérí ibú òun lè lérí ire àìfẹ́ ṣiṣẹ́ náà ń kún tí ń dìstọ́ọ̀bù wa ẹbẹ́ sogún dogójì ní táwa ń sọ fún yín nù gbogbo tó bá ti di pé ọfẹ́ máa ṣe mírẹ́kù kárìkù làádà ní tó kọjú òyì ẹnìkan tó bá ti fẹ́ máa fògùn ṣe wà láìtàláì Ọlọ́run ó mú ọ kò sínú ẹ̀sìn ní táwa ń sọ fún yín nìyẹn Islam ti gbé kalẹ̀ pé tó bá fẹ́ lówó owó ṣiṣẹ́ ni ọ̀ wá ṣiṣẹ́ ọ̀ wá ń wẹsẹ̀ gbé wá
ẹ wá ní ẹni jálàbí ìṣègùn nìyẹn o, ẹ wá ní ẹni rúkíà ìṣègùn nìyẹn o. torí ìdí eléyìí ní ṣókí nìyẹn lábẹ́ ashhadu an la ilaha illallah. ẹ dákun kọ́ ṣàṣìyàn kó sì máa wẹ̀ lọ́wọ́ kọ́ máa rántí wẹ̀wù kó máa sáré bọ̀ wá bá ọ kọ́ wá ní jálàbí táwọn bàbá ńlá wa ṣe nu ara oògùn ni. kọ́ra àwọn tí wọ́n bá ṣerú rẹ̀ ńjọ́ náà idán wọn ṣe tí Islam takò kọ́ mí nípa aláwọn bàbá yẹn mọ́ o ní wọ́n mọ́ but wọ́n try. àwa ti sin gan awáyé wa ba yé àwọn tàná jẹ́ ni torí pé tí wọ́n ṣe kọ́ là ń ṣe yìí. so mo rò pé ti rí nǹkan kan mú ayé ẹ lè má sí mọ́.